alẹ́ mi gan dúró pé Almaroof àti falẹ̀ ya pẹ́rẹpẹ́rẹ. Ìbàdàn àṣẹ rẹ̀ òjò Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ tí mi likewise ọba Ògbómọ̀ṣọ́ àṣẹ rẹ̀ kò lọ́yọ̀ Aláàfin. Wọ́n máa ń dà Nàìjíríà the same òfin lájọ ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà. Òfàṣẹ ọba Àlọrin govern Anyhow, because it's not a king. He's a religion leader. Okay, Shaba. But only chairman, are you getting it? And the Kwara State only olórí àwọn tó head àwọn ọba tó ń lo ìlúláwà ní àtàwọn tí olúláwà ní gbogbo olówà ń bẹ. But the problem in this. Ẹ má bínú Kọ́lá, ẹ ń jẹ́ kó yé wá sí pé Emir Ìlọrin òun ni olórí gbogbo ọba tó ń lo láwàní àti ọba tó ń dé adé ọba. Emir ló lórí gbogbo wọn. Yes, like Bíládò Jáṣe jẹ́ ti Ọ̀yọ́ State. Tí kí lórúkọ ẹ̀ tí kí wọ́n ń pè máa yí ọba Àkókó, that is Ọlọ́wọ̀, tó fi jẹ́ gbogbo. Kábíyèsí ọba Ọ̀wọ̀, ẹ má bínú pé wọ́n sọ wípé kí náà pè máa yí ẹ̀yin kọ́, ẹ má bínú. Ọlọ́wọ̀ fọwọ́. Yeah. So ọba kí lórúkọ ẹ̀ bọ̀ tí nǹkan tó ń ṣe wọ́n níbẹ̀ ni pé they know how powerful Alaafin is. Visiting there is like a threat to them. To Emir. Yeah. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? To Emir. Lọ́nà wo? Kò yẹ kó rí bẹ́ẹ̀ bí ọtí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Alaafin gan fúnra ẹ̀ ó ti tààrà ẹ̀ fún wọn already. Yeah, because tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹni ọba bá lọ síbẹ̀ kò sí ọba tó ní ẹnu láti sọ̀rọ̀. Kéèsì owó ọba yẹn ọba Ajẹ́bà yẹn was actually resolved last year. Nígbà tí wọ́n lọ bá Ọọ̀ni tí wọ́n explain for Ọọ̀ni and it was resolved. Why tí wọn ò jáde ńgbà yẹn kan sọ̀rọ̀? Why tí wọn ò lè jáde kan sọ̀rọ̀? But nígbà táwọn ọba tá a ní nílẹ̀ Yorùbá àwọn ọba kọ̀ọ̀kan tó ti lọ tara wọn fún tó máa déwájú Zulubangbari tí wọ́n á kúnlẹ̀. Irú Aláàfin Aláàfin kò máa kúnlẹ̀ why tí wọn ò fi ní máa question ẹ̀. Ọba Ẹdẹ náà lọ síbẹ̀ sọ̀tẹ̀ kọ́ńkúnlẹ̀ gbogbo wa dẹ̀ pariwo lọ́dún náà ní last year kọ́ ló ṣẹlẹ̀ yẹn àbí. You go there dey bow. Sasọ ipò máa lẹ́yìn. Zulubangbari yẹn kò lè mọ how powerful Alaafin is because Alaafin ti subdue power ẹ̀ fún wọn ló jẹ́ kí wọ́n ṣe mọ́. And bí Ìlọrin ṣe wà yẹn ìrọ̀lẹ́tì tó lè yọ wá kó tó lè yọ Yorùbá kó bẹ́ẹ̀ ni pé tó bá yọ Kwara kúrò nínú Ìlọrin wọ́n fún àwọn Kwara ní state wọn wọ́n ṣe yọ bí Kogi ṣe kúrò lára wọn. Kán fún Ìlọrin ní state pé kán káwọn mọ́ north kán wá mú gbogbo àwọn ìlú tó kù ní Kwara. North ni wọ́n wà tẹ́lẹ̀ wọ́n ti ka gbogbo wọn yẹn yọ. North náà ti kà. Láti 1991 ni wọ́n ti ka àwọn ọmọ north. Tán bá wá sọ wípé wọ́n ń ṣọmọ Yorùbá ṣe rí wípé wọ́n lẹ́bi báyìí. Wọn ò lẹ́bi so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn nǹkan tí ṣe rí gbogbo nǹkan tí Zulubangbari yẹn ṣe ni pé ó mọ̀ pé agbára pé àwọn ọba Yorùbá kọ̀ọ̀kan wà tó yẹ pé ok ṣe bọ́ọ̀ ni máa ń lọ sí area bẹ̀rẹ̀ wọn ò ṣe sọ bọ́ọ̀ ni ò yá tọ́ọ̀nì lẹ́tọ̀ èdè ọ̀sẹ̀ tàbí tọ́ọ̀nì ìjẹ́ ti gbàgbé pé yunifásitì ní Kwara State. Ọ̀sẹ̀ why they don't question àwọn ọba kankan lọ síbẹ̀ ni why tí wọ́n ṣe question àwọn ọba yẹn tó jẹ́ pé Aláàfin nìkan ló ń question. Ọba Adéyẹmí lọ ní tàlẹ̀ náà wọn ò ṣe question Ọba Adéyẹmí. Tó jẹ́ Ọba Adéyẹmí àná wọ́n lọ bẹ̀ àbí? Yes. Nígbà ayé wọn kò dẹ̀ sí wàhálà. Yes, but nígbà tó jẹ́ pé kí lórúkọ ẹ̀ Aláàfin fún rẹ̀ gangan kó ti tara ẹ̀ lọ́pọ̀ fún wọn. Then àwọn ọba tó yẹ kó dúró pẹ̀lú tí wọ́n máa fún ní strong backbone gangan fún rẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ń ṣe kí lórúkọ ẹ̀ the traditional council tó wà ní Ọ̀yọ́ State ó jọ rẹ̀ torí pé òun ṣe ṣe àmọ́ ó lóun ò ṣe mọ́. So nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ sí yìí tó má tẹ̀ fẹ́ sọ pé wọ́n fẹ́ back ẹ̀ up ṣé ẹ̀rù pé anybody máa fẹ́ back ẹ̀ up wọ́n á kàn fojú wo ní pé ṣé bó kì í ṣara wa. Kò tí ì rí so the issue ni pé
a kàn sọ pé àwọn Yorùbá Ìlọrin gbogbo àwọn Yorùbá Ìlọrin yẹn wọ́n ti fi religion wọ́n ti fi colonize wọn. Even àwọn tó wà Kwara religion Islamic religion wọ́n ti fi colonize wọn. Ọ̀rọ̀ òye wọn mọ́ lọ títí o. Tẹ bá gbà nígbà tó ń bẹ̀rẹ̀ sí kọ́kọ́ àtàkùn. Tẹ bá rí bọ́yẹ̀ MBF gan wọ́n máa ń hùwà bí àwọn northerner you see. Nígbà tí Yorùbá bá ń jẹ́ Nàìjíríà ọmọ Yorùbá tó ń sọ ní Nàìjíríà ṣé Nàìjíríà jẹ́ orúkọ Yorùbá ni? Nígbà tí Fúlàní ọkùnrin tó bá ti fẹ́ ọmọ Yorùbá obìnrin tí Fúlàní obìnrin tó ti fẹ́ ọmọ Yorùbá ọkùnrin. God bless you. Wo lẹ́ẹ̀kan yẹn dádì mi kan pè wọlé brọ́dà mi kan pè wọlé tán ní ká má máa sọ wípé Fúlàní Yorùbá èmi náà mo accept. Ṣùgbọ́n èèyàn mi kan wá kọ kọ́mẹ̀ntì kan tí mo pin ẹni yẹn ní kò sígbà tí ò ní ṣẹlẹ̀ bá intermarriage torí Fúlàní ti ń fẹ́ wa lọ́kọ àti ń fẹ́ ra wa lọ́yẹ̀ wọ́n ti ń bímọ fúnra wọn. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí àìmọye wọn ló wà ní Ọ̀yọ́. Ẹ worú lady ọmọ lady tó jẹ́ actress yẹn Ṣótáyọ̀ Gàgà ṣé a mọ̀ wípé northerner ló fẹ́ emir kan ló fẹ́ níbi ibẹ̀. Yes now. Ó dẹ̀ ti bímọ nísìnyí ní ọjọ́ iwájú tó bá bí ọkùnrin àbí ẹni ṣé mọ̀ wípé ọjọ́ iwájú báyìí sì ṣé òní ṣe Fúlàní Yorùbá àbí Haúsá Yorùbá. Nǹkan tó máa ṣẹlẹ̀ náà nìyẹn náà because nǹkan nígbà tá a bá ń sọ̀rọ̀ nígbà tá a bá ń sọ̀rọ̀ wípé àwọn Fúlàní Yorùbá ti wà a máa sọ pé irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ wọ́n dẹ̀ ti orúkọ Fúlàní nígbà tá a bá tó máa sọ pé Nájímù Babátúndé. Even gan nílẹ̀ Yorùbá wa gangan àìmọye tó jẹ́ mùsùlùmí tó jẹ́ wípé gbogbo orúkọ tó ń jẹ́ kò ń ṣorúkọ Yorùbá orúkọ àwọn Saudi ni àwọn gan tó dẹ̀ ń jẹ́ orúkọ yẹn ìtumọ̀ orúkọ yẹn wọ́n mọ̀. Wọn ò mọ̀ wọ́n yín nǹkan tó bá ṣẹlẹ̀ ó ṣe wọ́n ti fọ́nká wọ́n wà ní Kogi wọ́n wà nínú Ọ̀yọ́ wọ́n wà ní Ẹdẹ wọ́n ti fọ́nká. Ṣebí ẹgbẹ́ ọlọ́fàgbà ọba ọ̀fàgbà ẹ̀ tó sọ pé kò sẹ́ni tó lè lé Fúlàní lẹ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ni ó tọ́ ni. Ó ti yẹ. Ìwó ọba Olúwo ló sọ bẹ́ẹ̀ Olúwo ló ní gbogbo Fúlàní tó bá lé ní every part of Yorùbá land Ọlọ́fà náà sọ bẹ́ẹ̀ Olúwo sọ dáadáa wípé ẹni Fúlàní tó bá lé kó máa bọ̀ ní Ìwó. Ọlọ́fà ọ̀fọ̀fà náà sọ bẹ́ẹ̀. Ọ̀nà tún sọ adẹ̀rí ṣe bá rí Ọlọ́fà náà tó dẹ̀ kó lọ sọ́dọ̀ emir tó ń kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ni. Nígbà tí Ọba Ẹdẹ bá ń lọ sí Èhó lọ́ba Ẹdẹ first class king Yorùbá king tó lọ ń rá bàbá níwájú tí Aláàfin Ọ̀yọ́ lọ rá bàbá tó lọ ń kúnlẹ̀ níwájú Yorùbá. So àwọn náà láti tara wa lọ́pọ̀ fún wọn. Ìjọ́lẹ́tì tó lè free Yorùbá kúrò nínú bẹ́ẹ̀ ni pé tí Kwara bá dá tán bá yọ Kwara kó lára Ìlọrin tí Ìlọrin dá lọ tí wọ́n gba state wọn tó ń dẹ̀ fún wọn yìí bí Kogi ṣe lọ. Nǹkan tó lè fún wọn ní freedom nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbogbo Fúlàní attack gbogbo ẹ̀yẹn bẹ́ẹ̀ rí pé wọn ò attack wọn nù lọ́rin ni. Bọ́n attack wọn nù lọ́rin ṣe rò páwọn èèyàn pariwo síta. Wọn ò lè attack wọn nù lọ́rin Yèyé Dára. Wọ́n yìí máa àtáàkì wọn má jẹ́ aṣọ bẹ́ẹ̀ ṣé wọ́n àtáàkì ara wọn ní Sókótó ni níbi tí bàbá wọn wà ṣé wọ́n ń para wọn nínú Sókótó ni. Ẹ jẹ́ kí n sọ nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún yín because there was a memo I read about the Zulu Gambari last year that he actually knows. I'm saying nǹkan tó jẹ́ kí mi sọ̀rọ̀ ẹ̀ nìyẹn but from the rights journalists tó sọ̀rọ̀ nígbà ẹ̀ that was like last year March. The journalist was saying they're supposed to get Zulu Gambari arrested. Are you getting it? Because those who that flew inside the one tó dé anywhere síbáyìí tó bá ti dé anywhere wọ́n á sọ fún wọn pé wọ́n gba sharia tó bá ti gba sharia lọ wọ́n pa wọ́n lọ. Wọ́n ti fẹ́ declare ní ìgbà ayé Buhari ni wọ́n ti fẹ́ declare Nigeria as a sharia country. Yoruba Nation movement pẹ̀lú Biafra ló stop agenda yẹn. It was during that Buhari náà fẹ́ declare
declare Nigeria as a Sharia country. Wọ́n fẹ́ Islamize in Nigeria. But Yoruba nation dìde and it was gbogbo wa lárí bóyá ọ̀ tí ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni Biafra náà ṣe ti wọn kíní yẹn ló sún wọn lọ́wọ́ kí tó ṣe stop ẹ̀. Ìgbà yẹn ni Buhari ti fẹ́ ṣe. So ibi tí wọ́n dẹ̀ ṣe dé sí báyìí ṣé nǹkan tí Alaafin fẹ́ ṣe kankan pé òun fẹ́ gba jẹ́balẹ̀ ó gbúdọ̀ kọ́kọ́ unite gbogbo àwọn Yorùbá ilẹ̀ Yorùbá kọ́kọ́. Pẹ̀lẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí báyìí Alaafin gan tún padà lọ jẹ́ bàbá bẹ́ẹ̀. Ó máa le fún wọn láti ó máa le fún Ọọ̀ni òòṣà nìkan láti dá jájà yẹn. Ṣé nígbà tí àwọn méjèèjì ò gbà fúnra wọn báyìí tí gbogbo ọba tó pé yẹlẹyẹlẹ lẹ́yìn wọn. Ká ní Alaafin dúró ó sọ Alaafin dúró kí Ládọjà dúró kí gbogbo àwọn bàbá irú ọlọ́gbọ̀n yẹn. Gbogbo wọn kọ́ dúró. Wọ́n dúró tán. Kálá ó tó dẹ̀ ní o Alaafin dúró báyìí kí Ọọ̀ni dúró báyìí Olúbàdàn Ọlọ́wọ̀ Ọ̀fọ̀wọ̀ Ẹlẹ́kọ̀lé Ewé Ọ̀fadó Èdèjì Ọ̀fà Àkúrẹ́ gbogbo àwọn ọba yẹn kọ́ dúró ti Lagos State kí gbogbo ó kú bàbá lẹ́ni káwọn ọmọ wọn gan ká máa dún lọ bí wèrè káwọn gọ́fúnà wá kí gbogbo wọn dúró wá ẹ̀kọ́ yìí máa jìn. Ìwọ náà ó lè bá wa kó sínú wọn. Àwọn gómìnà Kwara ò kí ń bá the rest of Yorùbá land governor ṣe. Because not wọn so nǹkan tó wà fẹ́ tí wọ́n gangan nìyẹn kò tiẹ̀ because anybody tó bá máa appoint as governor bẹ́ẹ̀ ṣúgà bàrí máa make sure pé Fúlàní ọ̀rẹ́ tó ní táwọn lè control ni. Ẹ ṣe gan ni ẹ má bínú ẹ ṣeun ọ̀rọ̀ tó ń sọ ló make sense àti wà carried away ní ẹ ṣe kọ́là wa God bless you sir ó yá à ń gbọ́ yín lórí TikTok ẹ ṣeun à ń gbọ́ yín. Yes sir ẹ káàbọ̀ sórí ètò. Báwo ni mo ṣe máa fi yín pátá ni mi tí mo fẹ́ fi yín pa àtètò àtèmí ẹ̀yin lẹ́ni wá ẹ má bínú a ní láti pín ire ká láre bí ọmọ lọ́fà mọ́jọ ni ọmọ abíṣu jókòó. Ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Àmì àti bàbá tó ń sọ̀rọ̀ tán yẹn náà ọlọ́jẹ́ ká ní gbogbo apẹ́. Ìran àké ẹ mọ̀ tó ọba ìpínlẹ̀ àwọn bá wa lọ́jọ́ yọ̀ àwọn náà ti para wọn fún lọ ọba ọgbàgbà. Pẹ̀lú wọ́n kàn ń dábàá ń tẹ̀ fún Ọ̀yọ́ irọ́ ni wọ́n á mọ̀ táwọn ọmọ gbogbo tí ó wọ̀ Ọ̀yọ́ láyé gbogbo làwọn bàbá wa ti fi ẹ má bu ọba àwọ adé ìsìn gbogbo tẹ̀sán fún ọba rẹ kìíní kan ẹja ká wọ ọmọlé Ifẹ̀ àtọ̀yọ́ àtẹ̀gbá àti ẹ jẹ́ ká ríra wa lẹ́ẹ̀yọ̀ ọ̀kan ṣoṣo káwọn ọba yẹn fún ọmọ ẹ̀wọ̀n tí wọ́n wá sí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ social media àwọn ọmọ ìlú náà là ń fà ó ní ọ̀dà àwọn sí nábẹ́ sí lẹ́yìn wa àjùmọ̀ lọ àjùmọ̀ bá lọ ìlú ọba lọ. Báwo ọmọ tá a jọ mọ̀ ìlú àwọn tá a jẹ́ Fẹ̀ tá a jọ Ọ̀yọ́ tá a jẹ́ Ẹ̀gbá àwa gan máa sọ wọn dáadáa Yorùbá àpò ẹ̀rù kẹrù wá pọ̀. Báwo tá a jọ mọ̀ wọn bá ti kúnú ṣé báwọn ọmọ wọn náà lọ máa rán jáde nílọrin àwa náà láà sáàkì wọn. Ó yẹn wá tó wa àwa mọ̀. Ẹja máa fi tàwọn ọba ṣe ẹja pé tàwọn ọba táwọn ọkọ̀ bá ti sọ fún ẹ kódà ẹja wà náà. Ọkọ̀ káàkọ́ gbalẹ̀ Yorùbá gẹ́gẹ́ ìyàwó ilé tó kù yẹn gan gẹ́gẹ́ káàkọ́ fi. Tá a bá ti sọ̀kan yẹn náà láà lè rí ìjà a bá sọ̀. A lè jà kankan. Ẹ jẹ́ káwọn ọmọ ìlú ṣọ̀kan kẹ́gbà ṣọ̀kan kí Ìbàdàn ṣọ̀kan kí Ìjẹ̀bú ṣọ̀kan kí Èkìtì Oǹdó Lagos gbogbo ẹ̀ ká dúró wámúwám. Ọ̀kan ká wá wo ẹni tó wàá fèsì wa àáfàá lè ní èmi àáfàá ní mímú kéwù. Wọ́n ti bá wá kò wá lè kéwù gbàgbé ilé mi lè kéwù gbàgbé ìran mi. Oh, I'm happy to hear this. God bless you, Baba. Ìwọ́n wà sọ̀ tó dàbọ̀ wọ́n ní iná báyìí pé ìran mi ran ẹlẹ́bọ ní o wọ́n bá àlàyé lè gbọ́ o sí iná yẹn mo fẹ́ wọ náà yẹn. Ọlọ́run ṣe máa ṣe. Alákọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀
kò sí ní jẹ́ sẹ̀ríà lọ tá a bá ti lè gba iye sẹ̀ríà lọ yẹn Fúlàní ò ní kọ́ńkà wa. Fúlàní ò ní ara mi ìtàn fẹ́ dá. Gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́rọ̀ ọlọ́gbọ́n lára ìkan lára wa gbogbo àwa mùsùlùmí òdodo. Right on, brother. Fúlàní ò ní strategy kankan lábẹ́ lò fún wa lágbára tó a kò bá àwọn sọ́nà tó lágbára tó a kò ní kankan tó a ṣùgbọ́n wọ́n ní kíní kan ẹ̀sìn náà náà fi lè kọ́ńkà wa. Tá a bá ti gọ̀ fún wọn bí ẹ̀sìn tí wọn ò fẹ́ ẹ̀sìn náà náà fi gbà lọ́rìn kò sí nǹkan kan ṣe pọ́n lè kọ́ńkà wa náà. Tá a bá sì wo má ṣe gbà lọ́rin náà ilé Ọ̀yọ́ yìí náà ló fà Ọ̀yọ́ yìí náà ló kún Fúlàní lọ́wọ́ àfi tá a bá ń tara wa ló kù Ọ̀yọ́ rí nígbà tí ìyá dààmú tó dàrú fún ẹyẹyẹ náà sọ lógún àwọn bàbá wa yìí náà ló ń tara wọn ló pọ̀ àti nítorí àtẹnu jẹ tá a bá fẹ́ kó tanná fúnra wa Ọ̀yọ́ àwa náà ìran Ọ̀yọ́ ni mí àwọn bàbá wa náà tara wa àwọn náà fà wá sọ́dọ̀ Fúlàní mélòó Fúlàní ṣé Fúlàní tó gba Yorùbá abẹ́ẹ̀mí ti jẹ́ Yorùbá ni Yorùbá Èkìtì Yorùbá Ìjẹ̀ṣà Yorùbá Ẹ̀gbá Yorùbá Ilé Ifẹ̀ Yorùbá kìíní wọn Fúlàní mélòó Fúlàní wọn bàbá wa náà alátẹnujẹ ìran Yorùbá ẹja tún wọn fẹ́ ṣọ̀kan a fẹ́ràn owó jù akíkanjú lọ àwọn bàbá wa sì sọ̀lẹ̀ tẹ́ ẹ bá rí ìran tó pọ̀ ní sọ́jà jù ní Nàìjíríà ìran Fúlàní ni o. Bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ káwa káà náà máa fi hàn yẹn gan pé ọmọ mi jagunjagun kan bẹ́ẹ̀rù hàn. Ṣé rí tí oníjagunjagun yẹn ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́n sìn ni wípé tó bá jẹ́ pé láyé ìgbà kan ti tẹ́lẹ̀ ni mo a ní jagun nínú ìran fámìlì tèmi gan a ní ṣùgbọ́n jagunjagun ayé ìsìn àwọn tẹ́rọ́rìsì ti ajáàkì àwọn àmì wa o ìṣe ni wọ́n dẹ̀ ń pa òríjìnà ọmọ ọkọ jagunjagun ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà o èmi kò lè bẹ àwọn brothers mi kọ́ lọ́jọ́ yìí torí èmi ò lè fẹ́ mi wọ́n ṣòfò. Báwo la dẹ̀ ṣe fẹ́ wá ṣe báyìí sìn. Àwọn àgbọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ nù ìran Yorùbá ló ní àbùsí láyé tẹ́ ẹ bá wo ọ̀dà wa ìpọ́n wa dájú wa Sunday Igboho tó dálé Yorùbá máa sọ lẹ́yìn pé àwọn iye alágbára tó ju Sunday Igboho tọ́jú Sunday Igboho lọ nílẹ̀ Yorùbá àwọn olórí àwọn. Ẹnì kan jáde. Ẹ máa gbọ́ alágbára tó ti dájú tí fọ́n bá ṣe pé ẹ máa gbọ́ wọ́n ní tí bá ṣe pé tí bá ṣe pé báyé ṣe rí àwọn tó ju Sunday Igboho lọ nítorí ẹ̀ kú àwọn tó ju ààrẹ ẹ̀fẹ́ dájú. Ẹ bóde. Bàbá wa Gani Adams lẹ́nu tí Sunday Igboho ti ṣe ní Nàìjíríà yìí wà ní àtìdájú nílẹ̀ Yorùbá wa yìí ṣé bàbá Gani Adams ò ti ṣe èmi ò bú ẹnì kankan o ṣùgbọ́n àkànmọ́ ẹ má máa já gbẹ́rùn lé fọ́ǹbù mọ́ tó o bá ní agbára jáde fi ran ìran rẹ lọ́wọ́ fọ́ǹbù lẹ́yìn. bá mi ń jà tó bá mi ń ta kó sínú wọn máa já jakoro ta káàkiri gbà tó o bá ní lágbára ó fún ẹ̀ káwọn èèyàn máa gbọ́ lágbára ẹ wà ní Sunday ẹ fẹ́ lówó ni mo lẹ́ni tó ti lówó fún tó wá fẹ́ ní ara rẹ lẹ̀ ẹ̀yìn tẹ̀ sí ń pera yín lálágbá tẹ́lẹ̀ láfẹ̀ẹ́ rí ẹ lọ. wàá máa gbọ́ fẹnu wú géètì irọ́ ló ń pa èbóun ti ẹ̀bọ́ síta tó bá rọrùn fún ẹ ìwọ náà wàá fẹnu wú géètì kárí. ọgbọ́n dà wá láàmú fọ́ọ̀rù. ọgbọ́n ẹ̀ pọ̀ jù á lọ ọgbọ́n ẹ̀ ti pọ̀ jù tọ́gbọ́n bá ti pọ̀ jù ìmọ̀ là ń padà sí ẹja máa gọ̀ ká máa gbọ́n ṣùgbọ́n Yorùbá gbọ́n o ọgbọ́n pọ̀ o Yorùbá ní ẹ máa gbọ́ o Yorùbá ní ó tọrọ pé ọ̀ní ṣubú dànù o ọ̀ní ṣèkéní kan o ọ̀ní ikú kí wọ́n lè fẹ́ kẹ́ kú kò sí kò bá tó kó láyé Yorùbá bá jí làárọ̀ ọ̀ní jáàmù ọ̀ní ṣòfò ikú wa lè fẹ́ kẹ́ kú. ẹ ṣe God bless you baba kí a lè tún gbọ́ tẹlòmíì náà. Ẹ kálẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ pàtàkì inú mi dùn tí máa ń gbóhùn yìí. Ẹ̀yà thank you sir. Torí nǹkan tó yẹ kí ni màá dùn ni pé ẹ ti jẹ́ káwọn èèyàn mọ bó ṣe ń lọ. Ọlọ́run kó sí inú àwọn èrò pé ilẹ̀ ń sọ̀rọ̀ ní wọn pé kì í ṣe ilẹ̀ ń sọ̀rọ̀ pé Ọlọ́run ló ń gbẹ̀jú ní sọ̀rọ̀.
mo fi tóbi Ọlọ́run. À ń gbọ́ yín o. Ìyá bí a nẹ́tíwọ̀kì wọn ti mọ̀. Oyin jù. Lálẹ́ báyìí tí bá ti wọ nílé lálẹ́ báyìí màá kọ́ lọ YouTube. First kí ni màá kọ́ gbọ́. Tó mọ̀ pé máa drop ẹ̀. Ẹ ṣé, thank you sir. Àgbà ibi tí mo fẹ́ wúmà yìí Ọlọ́run rán wúmà yìí fún wa ni. Ẹ̀dẹ̀ wa ń pariwo fún gbogbo èèyàn. Ẹ wá ń pariwo lálálálá pé ẹ má sùn, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn. Agbára Ọlọ́run ò ní mú tó ń dùn ní Ọlọ́run ò ní pamọ́ ẹ lára. Agbára Ọlọ́run àti Ọlọ́run àmà dé báyìí. Ẹ jẹun pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ jẹ gbogbo àwọn ọmọ yín. Tí Yorùbá lè ṣe ń bọ̀. Sunday Igboho, bàbá mọ ohun tó ń ṣe. Ẹgbàgbé ẹ má sọ̀rọ̀, ẹ má wulẹ̀, ẹ má yẹ ká láàlú ẹ̀. Yorùbá lè ṣe ń bọ̀ ẹ̀. Mo mọ nǹkan tí mò ń sọ. Kì í ṣe pé kọ́ni ẹ máa ń sọ jáde. Kì í ṣe eléyìí ń ṣọ̀rọ̀ ẹ̀ mo mọ̀ nǹkan tí mò ń sọ. Yorùbá lè ṣe ń bọ̀. Tó bá wá dé àṣẹ lẹ́yìn. Àmín. Àmín Jésù. Àmín. Ẹ ṣé. Yorùbá wuyì kọ́ ló wà níbí o. Sorry. Ẹ má bínú. Èyí dára kó èyí dára. Èyí dára. Mo ń jẹ́ ayé. Ní Ọlọ́run àdébáyé. Ẹ ṣé. Ọlọ́run rántí yín ló jẹ́ kí n gbàgbé. Ọlọ́run rántí yín lọ́wọ́ ló jẹ́ kí n gbàgbé. Ṣé ní kan tí mo fẹ́ sọ? Ṣé rí àwọn Fúlàní yẹn, àwọn Fúlàní àtàwọn Haúsá yẹn, wọ́n ní ọ̀nà tó ń gbà wọlé. Ọ̀nà tó ń gbà wọlé. Mo léèyàn mi kan. Kì í ṣe pé bóyá wọn mo gbọ́, wọn sọ fún mi. Nǹkan tí mo mọ̀ dáadáa ni. Mi ìfẹ́ táṣìírí ẹni yẹn torí ó ní nǹkan tí mi àti ẹni ẹjọ́ di, ó ní ìmọ̀tàjọ́ jí sí. Ìfẹ́ sọ síta. Ẹni yẹn ó ṣe fẹ́ ọkọ Fúlàní lórúkọ lọ fẹ́. Nǹkan tó àwọn Fúlàní yẹn máa ń ṣe ni pé wọ́n á ṣe pé ṣèbí eré tí àwọn ni. Ṣèbí ẹ̀sìn àwọn ló ń ṣe. Ẹ fún níyàwó tó bá ti ń ṣe Christian. Ṣèbí Muslim lẹ́jọ́ ń kírun tó bá ti ń kírun. O bá jẹ ẹranko ṣáà tó máa kírun. Tó wá fún ẹ níyàwó tí ìyàwó tó bá fún ẹ tó wá pé 3 million ló san lórí rẹ̀. Níjọ́ tí ẹ bá jà tẹ́ níjọ́ ní nǹkan kan ṣe papọ̀ mọ́ gbogbo owó yẹn ni wọ́n á dá padà fún ẹ gbogbo nǹkan tó fún yẹn ni wọ́n máa dá padà. Kí ni wọ́n fẹ́ fà yẹn ni pé ọ̀rẹ́ mi yẹn wá lọ fẹ́yàwó ní ilẹ̀ Haúsá. Ó wá ní problem ó fẹ́yàwó yẹn kò tí ì di 2 months lọ. Ó ní ìlú kan tó mú lọ ìfẹ́ dárúkọ ìlú yẹn torí àwọn tó wá wò yín pọ̀ gan ìfẹ́ dárúkọ ìlú yẹn. Ó wá mú lọ sí ìlú yẹn gbà tó wá dé ìlú yẹn wọ́n rò pé after 2 months kẹ́yìn wá láìkẹ́ mọ́. Ẹnìkan tó wá jẹ́ ọ̀rẹ́ mi yẹn òun gba Hausa dáadáa yẹn wá pé wá bá sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ó bẹ́ẹ̀ díẹ̀ kẹ́yìn ṣáà gbọ́rọ̀ sí ní ẹnu torí kẹ́yìn wọ́n ti wà ní park tó fẹ́ wọ mọ́tò tí kẹ́yìn fẹ́ wọ mọ́tò tó fẹ́ pa sílùú wọn. Kẹ́yìn wá pé wá gbọ́rọ̀ sí ọ̀rẹ́ wa yẹn lẹ́nu ó wá pa àsílẹ̀. Ṣé ẹbí pé bóyá pa àsílẹ̀ after 2 days kẹ́yìn pa sí ilẹ̀ Haúsá. Bọ̀bọ́ ọ̀rẹ́ mi yẹn wá tẹ̀lé òun náà wá tẹ̀lé lọ. Ó wá lọ bá àwọn yẹn pé ìyá ọmọ yìí ló mọ̀ fún òun mọ́ o. Owó tó yẹ ti ná over 3 million 3.something million. Torí ọ̀rẹ́ wa yẹn ó ti ń wáyàwó kò ríyàwó láti yan yìí. Ẹ má bínú brọ́dà mi nítorí àsìkò wa ẹ bá mi ráǹdì ọ̀rọ̀ yẹn up fún 1 minute. Ẹ bá mi ráǹdì up fún 1 minute. Kí wọ́n sọ ni pé ó wà lọ dágẹ̀ yẹn padà bó ṣe lọ dágẹ̀ yẹn padà ó lóun fẹ́ràn wọn mọ́. So wọ́n dá padà fún wọ́n dá 3 million padà fún 3 million naira padà fún. Ṣé ẹ bí rí pé lẹ́gbàá tó ń dá 3 million naira fún padà fún ó tún wá lọ fẹ́ òmíì. So kí ni wọ́n dà láti sọ ni pé wọ́n fi yẹn géènì áàtì wa. So wọ́n fẹ́ fi ẹ̀sìn yẹn wọ́n ti fi ń wọlé fúnra wa lára ti pẹ́. So wọ́n fi ń wo pé mùsùlùmí ni wá mùsùlùmí ni. So wọ́n fi àwọn èèyàn wa àjọ ń bímọ fúnra wa. So wọ́n á fi yẹn wọ́n á fi wọlé sí wa lára dáadáa.
torí àwọn ní plan, wọ́n ní hidden agenda tó ṣe é ṣe kò ń ṣe wípé bóyá wọ́n genuinely love wa láti fẹ́, but torí plan tí wọ́n ní ni wọ́n ṣe ń fẹ́ wa, but then try láti sọ láti God bless you baba, thank you very much. Ẹ ṣé. ṣàbí pé o ti fẹ́ gẹ̀ yẹn, o ti wá fẹ́ ẹlòmíì bá o ti gbé pa sínú tó wà, wọ́n ti jọ wà báyìí tó bá bí wọn fúnra wọn sì ṣe ẹ̀fẹ́ sọ pé kó pa ọmọ ẹ̀ ni. òun náà là ń sọ yìí kọ́lọ́ kó ṣàánú wa ni lótìtọ́ àti lódodo. àwọn gẹ̀ẹ́sì wa ni mo fẹ́ gba àwọn gẹ̀ẹ́sì wa nímọ̀ràn, àwọn obìnrin wa àwọn gangan ni wọ́n ń fà á. Yorùbá mélòó ló fẹ́ sùn tí ẹ máa sanwó orí rẹ̀ ẹ máa ní problem tó máa dá padà fún yín, tó máa dá òfin kan tó tẹ fún tó máa dá padà fún yín. ara tó ń gbà wọlé sọ ara nìyẹn o. gbogbo ẹ̀ náà la gbogbo wa jọ ń gbọ́ báyìí, Ọlọ́run á kúkú ṣàánú gbogbo wa. Ọlọ́run jẹ́ àwọn kíní ẹ̀wọ̀n ti wọlé sọ alára gan o. Bẹ́ẹ̀ni Ọlọ́run á gbà fún wa. Ẹ̀yin èèyàn mi, ó wù ní ká jẹrun pẹ́ lẹ́nu fọnù fún ni ò jẹ́ tó one òun la wà. Mo ní láti round up. Ẹ má bínú. A máa stream dáadáa ní wíìkì lágbára lọ́wọ́ náà. Mo wà a bit down in some week, but I'm getting better. Thank you every one of you that check on me. God bless you all. So ẹ̀yin tèmi lórí TikTok, ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má gbàgbé láti bá mi patronize vendor mi Bina Skin Care and Spa, iléeṣẹ́ àrà ọ̀tọ̀ tó ń ṣojú lóge tó ń ṣara lóge. Tó bá wà Nàìjíríà or any part of the world tó bá wà, and ship worldwide. Béèrè fún face cream, body cream, ó ti lo cream, ó ti bá ẹ láwọ̀ jẹ́, má worry. Pé Bina Skin Care and Spa, a ṣe kí ni, a tún body ẹ̀ ṣe. Tó bá wà lábúrò tó bá lọlé, ó lè pé Bina Skin book session. Fún spa, sauna, kò sí nǹkan tó fẹ́ tó rí nínú iléeṣẹ́ wọn. Kò sí àṣàdànù nínú gbogbo ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi tẹ́ darapọ̀ mọ́ mi lónìí lórí TikTok. Ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gift tẹ́ fún wa, time tẹ́ fún wa, sharing, comment, like, love, everything. Ọlọ́run á bá mi san yín lẹ́san rí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Greatest Yorùbá race. Great o. Ó dàárọ̀ ẹ̀yin tí. Bye for now. Ó dàárọ̀. Ó dàárọ̀. Ó ní Yorùbá rí ó dàárọ̀. Ó máa kẹ́. Ẹ̀yin tèmi lórí Facebook àti YouTube tó ẹ má gbàgbé o láti bá wa patronize client wa. Bẹ́ẹ̀ ni àwọn social video tí a máa ṣe láti fi lára wa lọ́yẹ̀. Ó ti gbọ́ wípé wọ́n fẹ́ pa Donald Trump, world president. Wọ́n fẹ́ pa Trump, Ọlọ́run ni ò tí ì pa o, Ọlọ́run ló yọ ó gbá narrow escape ní o nínú White House ní shooting yẹn, Ọlọ́run ló yọ níṣẹ́ lọ́ba máa kọ́ ó pàdé létí odò fún tani. Ẹ bá wa sọ fún Daddy Trump kọ́mẹ̀tì lọ sétí odò kankan o, àwa sì nídìí wọn o. Bẹ́ẹ̀ ni àìmọye oríṣiríṣi kọlá package síbẹ̀. Ẹ ní láti wò ẹ bá wa mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ, kí ló ṣẹlẹ̀ sí àwọn Southern leaders and elders, àwọn àgbààgbà wa kí ló ṣe wọ́n, báwo la ṣe kàwé tájọ́ ọmọ ọlọ́gbọ́n ọmọ aládé. Àtọ̀run láti gbádé wá, adẹ̀ ń ka kinní kan ìwé, àwa là ń promote Nàìjíríà ní abroad. Tó bá sọ̀rọ̀ nípa sport, àwa ni. Tó bá sọ̀rọ̀ nípa education, àwa ni. Tó bá sọ̀rọ̀ pé wọ́n build anything, àwa ni. Name it, àwa ni. Tó bá sọ̀rọ̀ nípa entertainment, Yorùbá yìí náà gbẹ̀yìn, àwa là ń promote Nàìjíríà all over the world. Báwo lẹ ṣe wá ṣe, báwo ni àwọn leaders and elders wa, báwo náà ṣe rìn tí àwọn tí wọn kì í kàwé tán believe in education, tí wọn jáde tó jẹ́ pé màálù ni wọ́n ń sìn, tó jẹ́ wípé gbogbo àwọn youth wọn tó yẹ kí wọ́n fún ní education, kí wọ́n ní western kìíní, gbogbo wọn wọ́n gbé igbá àlèmájìrì fún wọn, wọ́n sọ wọ́n di àlèmájìrì, èyí tán sọ di terrorist, èyí tán sọ di kó máa sin màálù. Báwo làwọn yẹn ṣe jẹ́ ìran tó wá jẹ́ pé òun ló wá ń dárí àwa tá a kàwé tá à ń build Nàìjíríà, àwa là ń sọ tax, àwa là obey Lord, tá a abiding citizen ni wá. Bó ṣe jẹ́ àwa yẹn, àwọn àtọ̀húnrìnwá tó tẹ̀ sí lára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, báwo lẹ ṣe ṣe ní South, ẹ̀yin àgbààgbà South, báwo lẹ ṣe ṣe tí àwọn pípù yìí kéré ṣe, tí wọ́n dẹ̀ gbàyà lọ́wọ́ yín tó sọ yín di nǹkan míì tó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ tọ̀ lẹ́ni, tẹ́ ẹ bá ti lọ gbàṣẹ lábẹ́ kẹ́ lọ jẹ ìgbé ìdí màálùú Fúlàní, ẹ tí lè ṣe kankan. Ordinary councillor àkọ́kọ́ lọ máàkì register, abẹ́yìn ò rí gbogbo everything ni. Báwo lẹ ṣe ṣe gbogbo àwọn àṣírí ọ̀rọ̀ yẹn, òun la kó papọ̀ sínú àwọn fídíò yìí. Ẹ bá wa wò, kẹ́ bá mi share káàkiri, ẹ máa pe àwọn ọmọ wa sí gbogbo oríṣiríṣi bí nǹkan ṣe ń lọ, kí àwọn náà kọ́ lè mọ bí nǹkan ṣe ń lọ, torí ìgbà tí generation wa yìí máa fi lọ, àwọn ló máa kù. Wọn gbogbo nǹkan tá à ń jà lé lórí kò ní ṣàjèjì sí wọn.
bóyá wọn gbọ́ Yorùbá ní èdè tó bá mọ̀ kó lè fi ṣàlàyé fún wọn, jẹ́ kí wọ́n mọ ìran tó ti wá, jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀, ẹ máa fọ̀rọ̀ jomi tó rọ̀ rẹ, jẹ́ kí wọ́n máa wà aware nípa situation tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ má jà sọ lẹ́nu kàṣàbò ìyàkọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ wa bí àwọn ọmọ wọ̀nyí síbí lóòótọ́ lójú wa a lè máa wí pé àmì ìfẹ́ kọ́mọ mi lọ́bẹ̀ tá a bá dàgbà tá a dògbò tá a lọ tán táwọn ọmọ àbáwọn ọmọ tá à ń bí ń sin nǹkan ni tó bá dọjọ́ iwájú tó jẹ́ bẹ́ẹ̀ ló lọ fọ́ọ̀lù sí tó níbẹ̀ ló fẹ́ lọ gbé kọ́ ṣé ìwọ wà bẹ́ẹ̀ èmi wà bẹ́ẹ̀ mọ́ no bọ̀ àwọn nǹkan tá a ti ń ṣe fún wọn tẹ́lẹ̀ àwọn bá a ṣe ń put wọn through àti oríṣiríṣi àlàyé tá a ti ń ṣe fún wọn á tún lè guide wọn á lè mọ ibi tá máa fẹsẹ̀ sí àti ibi tẹ́ a bá ìrìn àjò iṣẹ́ ìtẹ̀síwájú Yorùbá rẹ̀. tọrọ dáìjì lọ bàbá wa ò ní ó yá àwọn ló yẹ kó bá gbé gbèsè pàtàkì lórí kìíní tọrọ dáìjì mo ti mẹ́sàn-án orúkọ wọn àwọn ló yẹ kó bá gbé gbèsè pàtàkì lórí kìíní sẹ́ẹ̀. tẹ́ńsọ̀n yọ náà pé jẹ́bà. ọba láti ta bá ń sọ̀tàn àtijọ́ láti tó yàtọ̀ yẹ nísìnyí ọba jọba lórí jẹba traditionally ṣùgbọ́n lábẹ́ ìfẹ́ a lè bára wa ṣe kọba Ọ̀yọ́ wá kí ọba jẹba kọba jẹba lọ kí ọba Ọ̀yọ́ ó lè form relationship pẹ̀lú ìlú tó bá kò sí anybody tó lè control ẹnìkan ó lè máa bá ọba Benin ṣe ó lè máa bá kò sí ẹnìkan tó lè control in the interest of peace in the spirit of togetherness. So Alaafin lè wá kí ọba jẹba irú tí ẹ sọ lálẹ́ ìta debate yìí mi ò wà convinced pé ààfin ìlọ́ba Ìlọrin àbẹ́ máa lọrin lé ọ̀rọ̀ yìí ti jáde bóyá kan lára àwọn ọmọ wọn. Wọ́n pera wọn ní Ìlọrin Emirate ṣe mọ̀ wípé àwọn kan wà ṣe àwọn kan náà pera wọn ní Ògo Ìlọrin àbí nǹkan. Ẹni sùúrù ibi tí Yorùbá ti máa ń gbé gbàgìrè o wọ́n ní igi gogoro má gúnni lójú òkèrè bẹ́ẹ̀ láti ń yẹ wọ́n ti fi lọ Ọ̀yọ́ nìyẹn tó yọ bá ti gbàgọ̀jẹ̀ ó jọ ọmọ wọn jẹ́nu pálásì kò jẹ́nu pálásì àtòrí gẹ́tì. ṣe rí àti ọ̀rọ̀ táwọn sọ yìí gẹ́gẹ́ bí wọ́n àti ilé ìsílẹ̀ ẹ̀yẹ farabalẹ̀ ọ̀rọ̀ tó níṣòro ni láìpẹ́ láì jìnnà ọba jẹ́bà á lọ kí ọba Ìlọrin á lọ kí ọba Ọ̀yọ́ without the consent of ọba Ìlọrin. Etiquette mi so wọ́n á rí tájọ́ máa bá káàkiri báyìí so Ìlọrin kò láṣẹ lórí ọba jẹ́bà rárá. ẹ ṣe bàbá wa yẹn bàbá wa kan tó fẹ́ sọ̀rọ̀ ẹ kálẹ́ o. ilé kí ẹ káàárọ̀. dádì mi mọ́mí mi mo kí yín Ọlọ́run abáwa tó dáadáa bá ṣe fẹ́ ẹgbẹ́ tó ìtọ́lọ́ mo fẹ́ gbogbo lé ní o kẹrin ìpàtà jọ ń sọ yìí tọrọ afẹ́fẹ́ o ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́tíìkì tó pọ̀ o strong lọ́tíìkì ẹnikẹ́ni rí sí ni pé Yorùbá ni wá ẹlẹ́kùtù ní gbogbo nǹkan o gbogbo òun káwà wò ẹjọ́ torí tọ́lọ́run wọ́n fẹ́ gbogbo lé ní lẹ́yìn ìka tó fẹ́ bá mi ṣe ni pé ẹjọ́ ó ti ń lójú túbọ̀ ní tó máa dàrú àbẹ́nìkan tó kún fẹ́ dàrú Ọlọ́run ó dojú tì í because àánú la rí gbà o àánú la rí gbà. ẹ má bínú ṣe mọ tọ́pìkì tá à ń treat sá. la rí gbà lórí. ṣe mọ tọ́pìkì tá à ń treat. kì í gbọ́ fátẹ́ ń sọ ọ̀rọ̀ ń díje lẹ́ ń sọ ọ̀rọ̀ ń díje. Nǹkan tá à ń treat ni wí nǹkan tí mo béèrè caption yẹn ni wípé ẹ farabalẹ̀ kẹgbẹ́ láyé mi sá ohun tá a béèrè ni wípé Aláàfin of Ọ̀yọ́ wọ́n lọ sí Jẹ́bà àti Ṣàngó láti lọ kí wọn àwọn gúrùpù kan wọ́n kóra wọn jọ bá jẹ́ youth Aláàfin Emir Ìlọrin bá mọ̀ sí bá máa mọ̀ sí wọn kọ́ṣọ̀ wọn torí ó wà online tí gbogbo èèyàn pé kiri wọ́n wá kóra wọn jọ wọ́n pera wọn ní Emirate Ìlọrin wípé Aláàfin of Ọ̀yọ́ pé ó embarrass àbí pé ó rí Emir of Ìlọrin fín wípé kó tó di wípé Aláàfin máa lọ sí Jẹ́bà àbí Ṣàngó ó
ó yẹ kí wọ́n kọ́kọ́ wá gba àṣẹ lọ́wọ́ Emir Ìlọrin. Èmi náà wá béèrè nísìnyí pé ṣé ipò Emir Ìlọrin ó ju ti Aláàfin lọ ni àti pé báwo ni ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ torí kò yé èmi òun nìkan tá à ń gbé yẹ̀wò. Àgbàlagbà tẹ̀ ń wò yẹn gbogbo ẹ̀wọ̀n fi ń sọ̀rọ̀ inú ọmọ ọkọ sọmọ àlè ń bẹ̀ ni inú ọmọ ọkọ sọmọ àlè ń bẹ̀ ni ẹ̀yin lẹ́bí wa náà ẹ̀yin obìnrin lẹ́bí wa inú ọmọ ọkọ sọmọ àlè ń bẹ̀ ni sùúrù la need. Like me get ẹ má bínú ẹ̀yin èèyàn ṣé ẹ ń get nǹkan tí wọ́n sọ because mi lè relate pẹ̀lú ọ̀rọ̀ wọn mo sorry. Afẹ́lẹ̀ nínú ọmọ ọkọ sípò sọmọ àlè ń bẹ̀ ni. Èmi náà ò lè relate pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ. Nínú ọmọ ọkọ ẹ jẹ́ ká jẹ́ kan lá. Mo ti fẹ́ pè padà. Mo ti ń try láti pè padà lọ. Àwọn ẹni tó sọ̀rọ̀ ní ara àwọn Fúlàní Ìlọrin. So wọ́n bẹ̀tẹ̀ fi jẹ́jẹ́ máa fi wọ́n. Nínú ọmọ ọkọ pọ̀ sọ́mọ àlè ń bẹ̀ ni. Nínú ọmọ ọkọ gbàtàn pẹ́sìtì plan tí wọ́n ṣe ní pẹ́sìtì plan yẹn ṣé kò sí Yorùbá ń bẹ̀ ni. Yorùbá wà bẹ́ẹ̀ náà nínú ọmọ ọkọ àlè máa ara àgbà ṣe ẹ̀yìn rárá bá Yorùbá ṣe tá a fi dé lẹ́gùn tá a wà yìí o. Mo fẹ́ bọ̀dá kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn ọmọ Ìlọrin pé wọ́n máa ń fẹ́ gbara wọn mọ́ Fúlàní. Ṣẹ́rí 1989-87 ìní tí ọ̀rọ̀ yìí ṣe ń gbọ́ mi ìlú dára. Ọ̀rọ̀ ẹnu ọmọ. Ó dàbí pé ara àwọn ọmọ Ìlọrin tó máa ń fẹ́ nǹkan tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni pé. Yorùbá ní kájẹ kan sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kájẹ kan sọ̀rọ̀. Àwọn náà torí àsìkò wa àròjọ musolókun ẹ go straight to the point kí ni point tí wọ́n fẹ́ mú jáde gangan. Ẹ go straight to the point sàkẹ́jẹ́ ká gbọ́rọ̀ yín torí àsìkò àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ pọ̀ gan. Ẹ sí nǹkan plan tí wọ́n ní Ìlọrin ọba wa ọba Ọ̀yọ́ ọmọ Yorùbá wà ń bẹ náà o àpàdé àlùsọ fẹ́ rìn ó mọ̀ náà o wọ́n fi ní nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe fún un nínú ọmọ ọkọ máa lè wà ń bẹ ẹ má bínú mi tún tí lè relate pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ sọ sá tẹ́ bá sọ wípé àwọn tó kọ kinní yẹn ọmọ Yorùbá wà ń bẹ̀ àwa náà sọ wípé kò sọmọ Yorùbá ń bẹ̀ bọ́ nǹkan táwa sọ ni wípé ráìtì wo náà ní láti máa sọ wípé Aláàfin ní láti gbà yọ̀ǹda lọ́wọ́ Emir that is nǹkan tá a fẹ́ correct ọmọ Yorùbá wà lára wọn kò sí lára wọn wà láì kó padà a fẹ́ correct àárín. ọmọ ọkọ wà ọmọ àlè wà ẹjọ́ kò mọ́ papọ̀. Ẹjọ́ ṣé mi lè sọ̀rọ̀ èyí dára. Ẹ ṣé gan ni sà ẹ jẹ́ ká gbọ́ ọkọ̀ tí mọ́mí ìfẹ́ sọ à ń gbọ́ yín mà. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí nǹkan tẹ́mi sọ pé ó dì pé Yorùbá a ti máa ń ní sùúrù mi lè pè ní sùúrù a ti máa ń wò títà lọ́wọ́ máa ń kọ́wọ́ bọ̀ wá lójú. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ó ti ń bọ̀ tipẹ́ tí àwọn Fúlàní ti ń fi ọgbọ́n gbà wá even títí dé gbogbo ilẹ̀ Yorùbá ni o wọ́n ti fi gba gbogbo ìlú nepotism náà ń pè tó yẹ pé àwọn ọmọ Ìlọrin ń gbà yẹn nílọrin wọ́n á wá decide láti tò mọ́ àwọn Fúlàní kó bá lè ríṣẹ́ wọ́n bá lè rọ́pò tó máa tọ́jú wọn nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo àwọn ọmọ Ìlọrin yẹn lórí ìgbà tí mo pàdé some of them ní Kaduna wọn ò ní sọ Yorùbá o tiẹ̀ ní mọ̀ púpọ̀ Yorùbá ní ìlú tí gbogbo wa jọ wà tí wọ́n máa jẹ́ tí wọ́n ti mọ̀ pé tí àwọn bá tora wọn mọ́ àwọn Fúlàní yẹn àwọn á tètè ríṣẹ́ àwọn agọ́tọ̀ point wọn àwọn á rí school lọ àwọn á rí gbogbo ẹ̀ lọ kíní yìí ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí àwọn leaders wa ò correct ẹ̀ òun ló wá òun correct ẹ̀ òun ló kò ṣe rí pé ìwà àwọn Fúlàní yẹn náà ló pàpà wá eventually bà Nàìjíríà jẹ́ tí ojúṣàájú tó ń roko sọ́dọ̀ ara wọn tó ń fìyà jà wọn kan tó ń discriminate tó ń ṣe bó ṣe wù wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ìlú Germany tẹwà ẹ̀ ṣọ́ ń ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n máa preach equal opportunities kò sí àwọn náà bà ilẹ̀ Nàìjíríà jẹ́ then àwọn ọmọ Kwara yẹn wá jẹ́
nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ náà nìyẹn Sàràkí tí gbogbo yín sọ yẹn Abẹ́òkúta lèmi gbọ́ kó ti wá ṣùgbọ́n torí pé tó bá ti tò mọ́ Fúlàní àárọ̀ náà lọ òun ló ṣe dé Olúṣọlá Sàràkí ni mo sọ ló ṣe wá tẹ̀dó gbà tó dé Ìlọrin ló ṣe sọ̀rọ̀ ẹ̀ di Fúlàní kó bá lè tètè rọ́nà lọ irú ìwà báyìí kò yẹ nílùú tá a bá ń pè kí ló tètè òun ló dẹ̀ wá dífá fún pé a máa ní láti pín láti ni. ẹ̀rù gan máa ń ba Bùkọ́lá Sàràkí láti make ara ẹ̀ sọ pé ọmọ Yorùbá ni mí bó ṣùgbọ́n tọ́rọ̀ kéèsì ọ̀daràn délẹ̀ sí wọ́n wá kọrin Yorùbá wọ́n wá sọ Yorùbá. bẹ́ẹ̀ gan fúnra rẹ̀ gan kò kì í sọ ọmọ Abẹ́òkúta ní kọ́ lọ́wọ́ history ẹ̀ ọmọ Abẹ́òkúta ní Olúṣọlá Sàràkí. bò bí ìgbà tó ti wájú sí mọ́ àwọn sáìdì ọ̀hún yẹn. kò ní sọ torí pé ìwà tí àwọn ará Ìlọrin máa ń wù nìyẹn wọ́n ti mọ̀ pé táwọn bá tora wọn mọ́ àwọn Fúlàní wọ̀nyẹn àwọn ò ní rọ́nà lọ. àwọn Yorùbá tó bá wà bẹ́ẹ̀ tó ṣì bóòdì ọmọ ọkọ ni wọ́n bìkan ti ya burúkú náà fi ń jẹ wọ́n bẹ̀. dáàbà ti máa kẹbọ́ bá wọn kẹ máa bẹ́ẹ̀ láǹkàdédé kẹ máa ṣe bí pé Muslim because gbàtẹ́mi gbé Ìlọrin rí kò fi bẹ́ẹ̀ gbilẹ̀ púpọ̀ ó ti wá gbilẹ̀ seriously ló fi jẹ́ pé tẹ bá pàdé wọn ní ibi tí òun ṣe Ìlọrin gan wọn ní sọ Yorùbá sí títí kan àwọn obìnrin wọn kéékèèké ojú wọn máa jáǹsìn because àwọn tó ń tò mọ́ yẹn gangan kò kú káwọn mọ́ra wọn ṣe gẹ̀ẹ́tẹ̀ bọ̀ tí a bá nírú bẹ́ẹ̀ yẹn kí nìyẹn dẹ̀ ti wá dé ẹni kó ti jẹjẹjẹ.